Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adeomade. Mo dẹ̀ ń fi àsìkò yìí bá gbogbo àwọn onítìátà kẹ́dùn fún ìkan nínú àwọn ọ̀gá wa tó dolóògbé, ìyẹn ọ̀gá Ekudaisi. Kọ́lọ́njọ́ kó dá gbogbo wa sí. Kọ́lọ́n dá gbogbo wa sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò fi bẹ́ẹ̀ rántí ọ̀gá yìí mọ́, ṣùgbọ́n máa jíwèé wọn. Tẹ́ bá wo púpọ̀ àwọn iṣẹ́ tó jẹ́ cultured movie, àwọn epic movies wa, ọ̀gá Ekudaisi ló máa ń sábà ṣe olórí ẹ̀ṣọ́. Pàápàá nígbà táwọn bàbá wa bìjà, àwọn bàbá wa Ògúnjìmí, bàbá Fádèyí tí wọ́n sì wà ní Ṣàngó Òde, ẹni tí wọ́n máa ń sábà lò fún olórí ẹ̀ṣọ́ wọn ni Kudaisi. Wọ́n á gbọ́ Kudaisi. Ọlọ́run dẹ̀ fún wọn ní ẹ̀bùn nípa ká mọ ẹ̀ṣọ́ sí. Ṣùgbọ́n kí ni ó fà á tí mo tiẹ̀ fi ní kí n sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ yìí ni wípé ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn mo kọ́kọ́ wo post kan níbi tí lady kan ti post ẹ̀ pé ara ọ̀gá Ekudaisi ò yá, báwọn dẹ̀ ń wá àwọn fámìlì wọn. Ó túmọ̀ sí pé àwọn èèyàn mọ̀ para wọn ò yá. Wọ́n ní àwọn ń wá àwọn fámìlì wọn, àwọn ń wá àwọn mẹ̀lẹ́bí wọn, báwọn ò rẹ́ni kankan, àwọn ọmọ wọn ò sí nítòsí, àwọn ọmọ wọn dẹ̀ tún sì kéré gan. So bí mo tẹ̀ ṣe rí, I was thinking of making a video on that post pé káwọn èèyàn lè dìde, because wọ́n tún sọ pé bí a kan tún ràn wọ́n lọ́wọ́ financially láti lè fi tọ́jú wọn. So ìyẹn ni mo tiẹ̀ ń plan lọ́wọ́ tí mo wá gbọ́ information yẹn pé wọ́n ti papòdà. Ṣùgbọ́n nínú papòdà wọn yẹn kankan tó wá dùn mí tó dẹ̀ strange sí mi. Ó ní fọ́nrán tí mo wò níbi tí ọmọ wọn àti àwọn àbí ará àdúgbò ni wọ́n, bí aráàlú ni wọ́n, I don't know them anyway, tí wọ́n ti ń sọ̀rọ̀, tọ́mọ wọn ti ń sọ wípé àwọn ò níbi táwọn fẹ́ sin wọ́n sí, pé àwọn yọ̀ǹdẹ̀ fáwọn ẹni yẹn tó bá lè ràn wọ́n lọ́wọ́ láti sin wọ́n sí any available place. Ọmọ wọn obìnrin ń sọ to the first child wọn, ó ń sọ. Nígbà tí mò ń wo fídíò yẹn, inú mi ò dùn. Ọlọ́run jọ̀ọ́ fi iṣẹ́ ìpọ́n wa lé. Ọlọ́run jọ̀ọ́, mo gbàdúrà gbogbo onítìátà tó kù díẹ̀ káàtó fún. Ọlọ́run á fi iṣẹ́ ìpọ́n wa lé. Ọlọ́run á fi iṣẹ́ ìpọ́n yín lé. Ọlọ́run á rántí ń di iṣẹ́ tíátà, ẹ̀ ní rárí lọ́jọ́ ogbó yín, ẹ̀ ní rárí lọ́jọ́ alẹ́ yín, àtọmọ ní tíátà tó dẹ̀ ṣẹ́ ń jíbọ̀. Because àwọn kan jẹ̀yà iṣẹ́ yìí, àwọn kan jẹ̀yà iṣẹ́ yìí, àwọn kan jẹ̀yà iṣẹ́ yìí. Nǹkan tó dẹ̀ jẹ́ kí n lè máa sọ̀rọ̀ rẹ̀ ni pé mo kọ́ iṣẹ́ yẹn, mo kọ́ iṣẹ́ tíátà, mo dẹ̀ mọ wàhálà tó wà nídìí tó kọ́. Kì í ṣe ẹni tó kàn wọ ọbẹ̀ lọ́sàn-án gangan ò bíyá tó ń déètì onítìátà tó yẹ pé ọbẹ̀ allocation sọmídọ̀gá o lọ́rọ̀, ẹni tó kọ́ tó yẹ pé láyé ìgbà tá à ń ṣe eré kiri abúlé tàbí tá à ń ṣe eré kiri schools tó yẹ pé láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Mo rántí àwọn ọ̀gá mi kan ń wò mí báyìí, tá bá lọ ṣeré, I could remember nígbà tí ọ̀gá mi sì wà láyé, ọ̀gá mi Àjàkárò Ògùn, bàbá Àjàkárò Ògùn, tá lọ ṣe eré ní Ìdíròkò, ọ̀gá wa Henry àti bàbá wa mo ti gbàgbé orúkọ bàbá ẹ̀, tí wọ́n gbé mọ́tò sílẹ̀ ńgbà yẹn, bá a ṣe hára wa sẹ́yìn búùtù lélẹ̀ lọ́jọ́ ọ̀nà tí ó dá gángan mọ́. Ilé ìta tẹ̀lé mọ́tò wọ̀ ní ìmí wà tó ẹgbẹ́ ìyọ̀n tẹ̀lé ní mọ́tò tó pẹ̀sẹ̀ ní máa fi rìn, tó jẹ́ pẹ̀sẹ̀ lè máa fi. Bẹ́ẹ̀ ìyá táwa jẹ́ ó tún sì kéré ní ilé táwọn bàbá yẹn jẹ. Ilé táwa tèmi tó ń sọ yìí ó kéré sí ilé táwọn bàbá yẹn ń jẹ, tí wọ́n jẹ. Ṣùgbọ́n nǹkan tó wá dùn mí ni pé àwọn nǹkan tó jẹ́ àwọn bàbá yẹn wá ń rí, ṣó yẹ kójú wọn máa rí, ṣó yẹ kójú wọn máa rí. Torí àwọn gangan ló ṣe eré tó fa ìfẹ́ àwọn èèyàn sí eré. Kì í ṣe eré kéré táwọn èèyàn ń ṣe ń sìn tí ò ní ìtumọ̀. Àwọn ló ṣe eré gidi tó jẹ́ kí ìfẹ́ àwọn èèyàn wà ní ìdíṣẹ́ eré tíátà, tó jẹ́ kí àwọn èèyàn ní ìfẹ́ láti máa wo eré tíátà. Ká ní báwọn èèyàn ṣe ń ṣe eré tíátà ń sìn, àwọn bàbá yẹn ṣe ń ṣe ń gbà yẹn, kò sẹ́ni tó máa wo eré tíátà Yorùbá.
kò sẹ́ni tó máa wò ká ní báwọn èèyàn ṣe ń sìn ká ní story táwọn èèyàn ń kọ́ ń sìn yìí tó ní túmọ̀ yìí làwọn bàbá yẹn ń kọ́ ń gbà yẹn kò sẹ́ni tó máa ní interest láti wo sinimá Yorùbá. Máa bàbá yẹn ló gbé eré gidi sílẹ̀ wọ́n fi gbogbo nǹkan ṣe ẹlòmíì fọmọ ṣe ẹlòmíì fi ṣe gbogbo nǹkan ni wọ́n fi ṣe. So tí ọba wọn face irú àwọn challenges yẹn wọ́n máa ń pain mi. Wọ́n máa ń pain àwọn tó kọ́ iṣẹ́ tíátà tí wọ́n fi ìyà kọ́ wọ́n máa mọ nǹkan tí mò ń sọ. Kéèyàn fi ìyà kọ́ iṣẹ́ tíátà kí irú nǹkan yẹn wá máa ṣẹlẹ̀ sí irú ẹni yẹn. Ọlọ́run jọ̀ọ́ gbogbo àwọn tó wà nídìí iṣẹ́ tíátà tó kù díẹ̀ káàtó fún Ọlọ́run jọ̀ọ́ rántí wọn. Òṣàtàgé gbé wọn ẹ jọ̀ọ́ mo tún fẹ́ fi eléyìí tún pe àkíyèsí ẹ̀yin ọ̀gá wa pàápàá yẹn ẹgbẹ́ tá a kó jọ èmi ò rí àǹfààní kankan. I must be sincere to you ẹ̀yin bàbá wa èmi ò rí àǹfààní kankan ju artist night lọ àti tampan o àti NTP o àti AGN àti movie ambassador tó ga mi Saheed Balogun táwọn dá sílẹ̀ àti AGN because wọ́n fi àwọn ọmọ ẹgbẹ́ tó yẹ ká mójútó àmójútó èmi ò rí nǹkankan mi rí because àwọn social club kéékèèké gan wọ́n ń kẹta fáwọn ọmọ ẹgbẹ́ wọn ká má tó sọ pé association àwọn nǹkan kan àtọ́ ẹ̀pọ̀ ń ṣẹlẹ̀ sáwọn tíátà àwọn ọ̀gá wa yẹn tó tẹ̀ máa ṣe gbọ́ létí but thank God páwọn kan ṣe ń dìde individually lẹ́nu ọjọ́ mẹ́ta láti máa dìde sọ́nà àwọn tíátà people like bọ̀dá mi ẹran mi létí bọ̀dá yìí bọ̀dá Kúnlé Afford lady kan náà tó help ìyàwó ọ̀gá wa Jìgìjàgà yìí náà gbogbo àwòrúkọ lady ona popular at least àtẹ̀dúpẹ́ pé àti ní àwọn kọ̀ọ̀kan individual people bẹ́ẹ̀ yẹn láti so and then ó sì kù díẹ̀ ká ó sì as in we still need more people in the industry láti dìde sí ìrànlọ́wọ́ àwọn tó ti jìyà iṣẹ́ yẹn. Ẹ jẹ́ ká emulate ọ̀gá Kúnlé Afford gbogbo ẹni tọ́lọ́run ti gbé lọ́wọ́ sókè. Nǹkan tó wá dùn mí ni pé àwọn location sọmídọ̀ ọ̀gá ò mọ iye nǹkan tí àwọn ń jẹ lẹ́nu àwọn olóde wa ní àǹfààní wọ́n wá ń jẹ iṣẹ́ yẹn jù. Most of àwọn tẹ́ ń wò tí wọ́n rìn lẹ́ni ló jẹ́ pé wọn kọ́ iṣẹ́ yẹn wọ́n kàn dé lọ́sàn-án gangan ni. Ìmí ìsìn ọ̀rẹ́ ìwádìí ṣiṣẹ́ tíátà Ọlọ́run dẹ̀ bá ṣe iṣẹ́ yẹn dẹ̀ wú wọ́n kàn sọ pé má bọ̀ mi obìnrin bí àwọn ọ̀gá wa ní ìfẹ́ wọ́n rí pósìn ọ̀rẹ́ wa mo dẹ̀ fẹ́ ọ̀rẹ́ ní ẹ̀sán máa ṣe tíátà wù mí ṣe sá tòbí ẹ̀ ní máa bọ̀ ó dẹ̀ fi tọ̀ lọ́jọ́ yẹn ọ̀dọ̀ ní dẹ̀ gbàdúrà ẹ̀ ó náà di ìlú mọ̀ọ́ká. So ṣùgbọ́n àwọn kan ló jẹ̀yà iṣẹ́ yẹn tí wọ́n fi ara ṣe ẹlòmíì òbí kọ́ ní ọmọ nítorí tíátà ẹlòmíì ilé ẹ̀ dàrú nítorí tíátà nígbà yẹn ẹlòmíì ọlọ́tẹ̀ ẹ̀gbá ọ̀fà nídìí iṣẹ́ tíátà nígbà yẹn torí wọ́n fẹ́ they wanted to make it real nígbà yẹn kí àwọn èèyàn lè nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn púpọ̀ wọn ló wá ń jẹyà lénìí táwọn tí wọ́n dẹ̀ di lọ́sàn gangan tọ́nà dẹ̀ kádàrà pé àwọn máa tèrè rí jẹ́ǹdì iṣẹ́ yẹn tí wọ́n dẹ̀ bìkítà. Bí ìgbà kan I remembered recently tọmọ kan tí ó ṣe sinimá so wá ṣe sinimá yẹn ẹ̀mí àti akàn pàdé níbi kan wá sọ̀rọ̀ ó wá ń sọ fún mi pé ó wá ń pàtàn bí ẹni pé òun ni bí bàbá Ògúndé ó wá ń sọ̀rọ̀ ó ń gbẹ̀gbẹ̀ I know Ọdúnládé Adékọ́lá I know Ṣẹ́gun Ògúngbè I know this máa ní wá àwọn ọmọ bó ṣe dé ṣe tíátà ó kọ obìnrin ni ẹ àmọ́ bó ṣe gbé ẹ wọlé sọ orúkọ akọ́lù máa pàtàn fún nígbà tá nǹkan tí wọ́n dé dọ́sìn gan tó tọ́nà kájàrà pé ó máa tètè produce nígbà tá ẹlòmíì inú àwọn colleagues radicin kò ordinary one disc kò ọlọ́run kájàrà pé ó máa ṣe tó dẹ̀ jẹ̀yà iṣẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ iyì ẹ̀
Ọlọ́run jọ fìṣẹ́ ìpọ́n wálé. Ọ̀gá Kudaisi, kọ́lọ́n bá wa tẹ̀yìn sí afẹ́fẹ́ rẹ̀, kọ́lọ́n dẹ̀ dá àwọn èèyàn àwọn ọmọ yín sí. Another thing ni pé ẹjọ́ àwọn ọ̀gá wa tó ń lọ yìí, ẹ jẹ́ ká sì ìrànlọ́wọ́ fáwọn ọmọ wọn tán bá fi sílẹ̀. Bó ṣe ká fà wọ́n wọ industry yẹn, ká dẹ̀ ràn wọ́n lọ́wọ́ káwọn náà géèyàn díẹ̀. Bá dẹ̀ jẹ́ eléyìí tá a mọ̀ pálítì a sì lè assist lórí ọ̀dọ̀ school fees ẹni. Tàbí lè tó bá jẹ́ pé fẹ́ kọ́ ẹ wo Ajíjàgà, ẹ wo bí ìyàwó bàbá yẹn náà ṣe ń ràn pé kò sẹ́ni tó dìde sí òun, kò sẹ́ni tó ràn lọ́wọ́. Lọ́wọ́ àṣàánú wa. Adéọmọdé ní orúkọ mi, ẹ bá mi share video yìí, ẹ bá mi share video, ẹ bá mi share video yìí, ẹ bá mi follow page mi, and ẹ lọ bá mi subscribe sí YouTube channel mi, ẹ jọ̀ọ́. Ẹ bá mi subscribe, mo ń bẹ̀ yín ni, ẹ bá mi subscribe sí Adéọmọdé on YouTube, ẹ jọ̀ọ́, ẹ máa rí picture mi ń bẹ̀. Ẹ bá mi follow Afritage TV, mo bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ni, ẹ lọ bá mi follow Afritage TV àti Adéọmọdé bá kọ page mi, ẹ jọ̀ọ́, ìyanu á ṣẹlẹ̀, ó dàbọ̀.